rò pa máa lọ bóyá ní padà dé àti dé sí lọ́rùn wàhálà ti dé sí lọ́rùn torí pé gbogbo ilẹ̀ máa ní problem ọlọ́run. ilẹ̀ ṣẹ́ ní ìta ni mo ṣe o. Màmá ẹ sọ ohun tó ṣe yín o ká tó mọ oògùn tó yẹ ká fi sí i ẹ bá róhùn kó òun dájú ká tó mèsì tó yẹ ká fi sí i. ibi náà ṣe ń ṣe bí obìnrin. àìbá ṣe ti máa fọ etí ẹ. ó ní máa ṣe bí obìnrin kò máa dà ẹwọ ẹsẹ̀ lẹ ń gbà. pẹ̀lẹ́ ìyá bọ́ gbogbo wèrè tó wọ ẹ̀kọ́ wọṣọ ẹsẹ̀. ẹ kí n ṣe níwọ. ọmọ ìjà ń di ẹ wèrè lélẹ́yìn. wọ́n gbọ́dọ̀ ẹ̀bùn fẹ́ sí. wá èkú ni bẹ́ẹ̀ tó tọ́ ẹ̀mí rẹ̀ mi ò kí ṣe ẹ̀ka lórí burúkú yẹn. ọkọ níwájú àwọn olóde ń kọ́ níwájú ẹ̀. níwájú tẹ̀mí ló ń bá no má sọ wípé lẹ́gbọ̀n ọgbà ẹ fẹ́ jágbátá ẹ̀ ọfẹ́ jágbátá ọfẹ́ tuntun pòpòpò. màá fẹ́ kẹ́ ṣiṣẹ́ níbi iṣẹ́ I'm very fast. mo wá fẹ́ ta ilé báyìí mo tún fẹ́ wú sáré ìdẹ̀ta kò sí tó ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ mo sọ fún yín. ǹjẹ́ ìwọ ò gbọ́ nínú ìtàn pé ilẹ̀ tá a bá sin òkú kan sí tá a gbẹ́ sáré ẹ̀gbẹ́ òkú yẹn ló ní ilẹ̀ ẹ̀gbẹ́ yẹn. pẹ́ẹ́pẹ́ ẹlẹ́bí ire ni àwọn ẹbí rẹ kọ́ fà ìpadà pé tó màmá ilé ti pẹ́ nu ilé tipẹ́ ṣó wáá dáa nígbà tẹ́yìn náà bá wà lẹ́rú títí tẹ́ bá pa fún ọ̀dọ́ tẹ́ bá lọ bí tẹ́ lọ ṣó dáa kan tó ṣiṣẹ́ ìjọkọ̀ yín lórí tẹ́ rẹ́yìn. wọ́n ló sọ fún màlá mi mọ́lẹ̀ sí kò fẹ́ kọ́ ọmọ ẹ bá mi bí kó wá láàmì mọ́lẹ̀ káwọn aráàlú tó wà máa gbọ́ pé ó yà o ọmọ mo ṣe o ti la ọmọ gara mọ́lẹ̀. tó bá lè bá mi ṣe tọmọ ìmẹ́yìn ilẹ̀ tí mo débẹ̀ gangan máa fún ẹ ní 200,000. ìyá ti di ìdààmú inú ilé yìí lójú yín ní ìsìnká láì ṣe pọ́tébù ìdààmú indọ́sítírì. àwa àbélébù mama àwa àbélébù ayé wà gan. wá fi gbòǹtìlẹ̀ pàdé tó máa mú kí ẹ̀yà ni o. kọ́ni máa ní pọ́blẹ́mù o. wọ́n ti kọ́ sí mò ń tẹ̀ ẹ̀yà ìjọba ní ẹ̀fẹ̀ kọ́ni máa ní pọ́blẹ́mù ọlọ́run. òdúlé tì yá ẹ̀ sá. sọ́ni pé mo sí ilé láṣẹ fẹ́ máa kó yọ̀ mí kéré o èmi ti rọ́jò gbọ̀n. ó wá jọ. nígà ìwọ náà fi pẹ́ńsù yóò fi ń gúnyàn. How am I treating you? ní pé kóbìnrin jí láàárọ̀ nínú ilé kó má mójúṣe ẹ̀. àbáyé onídùúró ẹ̀ fẹ́ báyìí. ọ̀gá mi lórí ìwòrán onídàáfẹ́ gbọ́ onídùúró. ẹ ṣe bẹ́ẹ̀. kò sí bí bàtà sí ṣe fẹ́ fi yàn sílẹ̀. ó ṣeé ṣe kó ní kéde pàdé obìnrin tó máa ní faradà ju tèmi lọ obìnrin tó máa gba gbogbo nǹkan tó sì sá fẹ́. àwọn fúnra wọn ló lé àwọn ìyàwó mi lọ so what are you saying. mo lè ṣeré láàárọ̀ ó di lọ́sàn-án kí n dídí pẹ̀lú kí n bẹ̀rẹ̀ sí ní bat ara. kílélè àṣà ọmọ ni tí wọ́n sẹ́yìn tó tó bá gbé mọ̀ èdè jí ṣe máa fi nǹkan ṣe mí. ẹ̀yẹ kú ọ̀nù kọ́lọ́ yìí kí sáré ti jẹ́ ẹ̀ fún yín níta. ọgbẹ́ni rángì kò ló múlẹ̀. At almost 12 noon, you're still in bed. ṣé kọ́mọ ẹ jẹ breakfast máa ń dùn gan-an àyà tó bá pọ̀ tí gbóná sí. no space ọmọ ẹsẹ̀ kan kò no space. Ta ló béèrè ti báwo? Ta ni ìyá àti bàbá ẹ̀ béèrè inú ilé nígbà tó gbé báàgì ẹ̀ wọlé? gbogbo tó bá bí ẹ ó yá dá wọn lóhùn. Tọ̀kẹ́ yín sókè bí ẹran funfun eyín burúkú ọ̀nù gògùn. kí ló fẹ́ gan-an. ọlọ́run ìjà ẹ̀ wá. ìdí rédíò ni wọ́n pa wọ́n. ó yẹ kí ìjọ ẹ̀ ojútùú àìsù òórùn. Báyìí mi sọ fún un tí ò bá ṣe ojúṣe ẹnu ilé màá bá fa wàhálà. àti kàbọ̀ jẹ́ ẹ lójú o. igun ló ó bá fẹ́ sí ìtàbọ̀ mi lójú. ṣé wọ́n ṣe máa wọ ní ìyẹn. àtàlámà lẹ́kùn bá wọn tó tóbi náà jẹ ká. olórí burúkú. ojúkọlá fi mọ ọbẹ̀ tó ní màgí. we can only try what we be is gon be o. àní ojúkọlá fi mọ ọbẹ̀ tó ní màgí. we can only try what we be is gon be o. And let's be on the mix, baby. tó parí mi tí mo jókòó tí mo ń ṣe bí baálẹ̀. ọmọ ìdè iná ìbọ̀dí fọkàn balẹ̀ o. tó parí mi tí mo jókòó tí mo ń ṣe bí baálẹ̀. ọmọ ìdè iná ìbọ̀dí fọkàn balẹ̀ o. Bashmit lónìí bá bọ́gà lọ́la ṣòun lọmọdé fi mojú ẹni ìwé máa jẹ́ títóbìnrin àwa ọkùnrin ìwé lákọ́mọdé
ain't not just like a game that you play. Bẹ́ẹ̀ bá ṣe lọ la ṣe máa sọ̀kò rẹ̀. Àti òye súnmọ́ bí kò tọ́jú ọkọ rẹ̀. Tọ́jú ọkọ rẹ̀ rẹ̀. Tọ́jú ọkọ rẹ̀ o. Tọ́jú ọkọ rẹ̀ rẹ̀. Ìlọ́kàn balẹ̀. Mo fẹ́ bí balẹ̀ balẹ̀. Ṣé tọ́jú ọkọ rẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ ìgbéyàwó. Tọ́jú ọkọ rẹ̀ rẹ̀. Bí ọjà fún ìlọ́kàn balẹ̀. Can't no di fẹ́ balẹ̀. Balẹ̀. Ojúkọ̀lá fi mọ ọbẹ̀ tó ní màgí. We can only try what we be is gonna be, oh. Honey, ojúkọ̀lá fi mọ ọbẹ̀ tó ní màgí. We can only try what we be is gonna be, oh. Tó bá rí mi tí mo jókòó tí mo ń ṣe bí baálẹ̀. Ọmọ ilé iná ìbọn ìfọ̀kànbalẹ̀, oh. Ryan. Abo. Mọ́mí. Ṣé kò ń ṣe oúnjẹ tí mò ń plan láti jẹ tí mo bá dé lẹ́yìn tí ń jẹ náà yìí? Èmi jẹ́ pé ó bá lẹ́nu mi tí mò ń jẹ lọ́wọ́ rẹ̀. Yá ìjọ sí mi ní ìdánwò rẹ̀. Ọkọ mi. Ká má kúrò. Ká má jáde. Àwọn tó bá wọ́n tà oúnjẹ lọ́wọ́ rẹ̀, wọ́n kú jù lọ́wọ́. Lórí mọ́sùlùmù, kí ni gbọ́dọ̀ ogun yìí? Ọ̀túnmọ̀ sí. Spice kí wọnú ẹ̀ dáadáa. Ṣùgbọ́n, ṣùgbọ́n àwọn tó ń ṣe lè, well spice, gbogbo condiment yẹn máa ń wọ inú wà fún mi contact kan. Mọ́mí, mi ò order from anywhere. Ọ̀rẹ́ mi ni ó máa bá mi ṣe tó máa bá mi gbé wá. Ọkùnrin àbóbìnrin? Obìnrin. Girlfriend yẹ. Wá dẹ̀ sọ, ọmọ ẹ gùdù, irú àwùjọ tó dá bí ọ̀fẹ́ àti ìyàwó nìyẹn. Wọ́n ní ìwé ìtọ́ ẹ̀ máa ń at the street to work. Obìnrin yẹn bá tí wọ́n mọ̀ náà dá. Oh my God. Kò sí kọ́ tó fẹ́ wọ́n. Nígbà tó ti lè jẹ́ mẹ́ta yìí ó kún ẹ̀. Wẹ̀kẹ́ ẹ̀ dóńdó. Mọ́mí, ṣé kò ń ṣe pé ẹ ti jẹ oúnjẹ yẹn tán because ebi ń pa èmi? Bí ìjẹ́tọ́, ogún rẹ̀ ń sùn. Mo ti gẹ́ yẹn. Jẹ́ kó wá kí mi, jẹ́ kí ti ẹ̀ rí. Ọmọ tẹ o, ọmọ. Shubomi, how are you doing? I'm well. Shubomi, can you spare me like 2 minutes of your time? I said spare me, I'm not me. What if we share like Tomo Ibu? Okay, nípa ọ̀rọ̀ tá sọ lánàá, you know, I told you pé mo like oúnjẹ yẹn gan, like, and I've been here for a couple of months, but then notice pé taste kan náà ni gbogbo oúnjẹ tí mo ń jẹ láti jọjọ́ yìí ni. Ó dẹ̀ sọ fún mi pé girlfriend ẹ̀ kan ló ń ṣe. So as a woman, mo rò pé kí obìnrin tó lè ráyè kó máa dáná fọkùnrin kó stock freezer ẹ̀ up bẹ́ẹ̀ lè ṣe stock ẹ̀ up yẹn. The woman must really love the man. Oh, babe. Oh, mommy. Son. Me not in Rotele no sha, you know, okay. I think I should bring her home, you know, so that Emma meet her. But you know your ways now. Only one thing, you just pick by a marry one complaint by all the other. Yeah, Muano. She promised me pé tí mo bá mu wá tán ẹ máa like it. No, I don't understand you. I'm sure that content more. You know your ways now. You know your ways now. But then don't ignore him. When she make me ignore him. Okay. But then tell more. You know your ways now. You know your ways now. What makes you think I don't? I like her already because I like her food. Okay. Yes, we think Jojo that's Jojo, and I like Ojelo she's. What they say, the way to a man's heart is through his stomach. The way to a mother-in-law's heart is through her stomach. So I like her already because I like her food. Okay, no problem. Since the ABT affect me, since total level, be already. No stress. Come on, water any. Ali blouson. Okay. So voila.
wàhálà jẹ́ kí n padà sí nǹkan tí mo ṣe. Ẹ mi náà padà wọnú yàrá lọ torí bí jókòó sí bá máa fi máa tẹ fóònù ni ò ní wà rárá bó ti wù kó mọ. Ṣé wọ́n fẹ́ dúró tì mí àbúfẹ́ tẹ̀lé? Mọ́mì ni mo fi jọ. Bàbá ẹ̀ ló jọ o, èmi báwo. Bàbá ẹ̀ ló jọ tó bá jẹ́ yẹn. Dáàdì lọ dáràn. Orí píìsì kan lè dúró tiẹ̀, ó sì mọ̀ kó ní dáhùn lóhùn níta sóhùn. Just because I hope peace. What did you do about me? Because I'm coming down from Plamisha. I got someone. How are you? Don't stay your white. You're so pretty. It's so good to see you. Mom, Bewaji, and this is my beautiful mom. How are you? Fine, ma. Omo ju lọ sọ́jà o. Ó jọ bàbá ẹ̀ tán ni. Oh, okay. You know, tell us we're fine now. Tell him. My dear, am I not beautiful? Fine, ma. You're welcome there. Yes, ma. So tell me more about yourself. Oracle Miniwaji Sonima. I'm the first child of my mom and dad. Okay. But mommy divorced dad and Kiki due to financial issues. But I studied business administration at University of Lagos, and I have masters in accounting, and I'm currently an investment banker. Oh, so you're a banker? Very ma. Oh, you're a career woman. That's very good. That's impressive. You're welcome once again. Our clients are also trying to pay. Our clients are the pick on. No. Lot of your commitment, the pick on. Business lawyer. My ship and the bishop doing to my bishop. No problem. Yeah. So. Yeah, you're welcome. So, mean pay? Woman does be any weekends, no? Yes, Saturday is my boss. When she go over, but most Saturdays my mom will be shaman. Not all Saturdays. Just once in a while. Teaching about. Wow, I must be a very busy person. Yes, that means what I'm from Monday to Friday, Saturday. Wow. So, gbogbo time tó máa fi ń lọ bí ṣe gba ló máa ń ráyè máa dáná àwọn oúnjẹ tó máa ń dùn àwọn oúnjẹ tó dùn tó máa ń sè yẹn táwọn olè ní láti máa ṣe irú àwọn oúnjẹ kí ni ọkọ mi pẹ̀lẹ́ jẹ́ kó bẹ̀rẹ̀ gẹ́tù bàbá gbàgbé mi. Bá mi lọ sí lóko. No, you need water only. No. You don't need, babe. Ogun yẹn bá mi get ogun yẹn wá lọ. Tí wọ́n ti get ogun yẹn dẹ̀ máa fi. Keep it pẹ̀lẹ́ ṣùgbọ́n. Pẹ̀lẹ́. Omi dẹ̀ ló nídò. Mọ́mí mi ò nídò mi. Bí ṣé èmi mo sọ fún yín pé òun ló ń sóúnjẹ ni. Òun kọ́ ló ń sóúnjẹ náà. Ta ló wá sóúnjẹ? Òun ṣàkọ́ ló ń sóúnjẹ. Ìgbà tí ó ṣe pé mo sọ fún yín pé òun ló ń sóúnjẹ ẹ̀dẹ̀ tí ń sáré lọ́ máa sọ̀rọ̀ oúnjẹ. Kí ló tẹ̀ ń gé jù? Ẹkùn. Ele kan ló ń sóúnjẹ so ẹlòmíì wà tó ń sóúnjẹ. Òun ṣàkọ́ ló ń sóúnjẹ. A jẹ́ pé òun double date tàbí ojú méjì làjá yẹn ṣe. Mọ́mí gbogbo ìta tẹ̀ sọ gan dùn mi ò understand countenance pẹ̀lú ọmọ yẹn. Ẹni tí mo ní kó mú wá ẹni tó ń sóúnjẹ ni mo ní kó mú wá ta ló gbé wá yìí. Mo ń sọ náà gba tẹ́tí bẹ̀ sí ti ka tẹ́tí tẹ́tí sọ pé ó dáa pé career woman ni àti bẹ́ẹ̀ ni mo ti bẹ̀ sí suspect yín ẹ̀ẹ́dẹ̀ mọ́ pé adéjọ́ bá ṣe sọ́kọ́ lélẹ́yìí o ẹ ti promise pé ẹni tí mo bá ti mú wá ní sọ pé ó ní nǹkan pa ẹ̀ tí ò wá òkè o. Ìjọ ibo ni mo ti jẹ̀bi inú gbogbo tó ti ṣẹlẹ̀ yín sìn kí ni mo fi jẹ̀bi mo ní kó mú ẹni tó ń dáná wá olùgbẹ́ lómi wá kí lèmi fi jẹ̀bi jàre. Ẹni tó ń dáná kọ́ ni mo ní kó gbé wá ni. Ẹni tèmi mọ̀ pé mi lè fẹ́ ni mo mú wá yìí náà. Ṣé wọ́n sọ mi pé ẹni tó ṣó dárúkọ ọ̀yàn fún mi ni ṣé sọ mi pé ẹni tó fẹ́ ló fẹ́ gbé wá ni ó ní ẹni tó dáná lèmi ni kò gbé wá ṣé wọ́n sọ mi pé lómi ló fẹ́ gbé wá. This is the woman I really want you to. Where is the woman that cooks? Yes, it is the one that cooks ni mo fẹ́. Ẹni tó wà appropriate ni mo gbé wá. Appropriate? Yes. Wo bọ̀dà kò lè work you. Eléyìí tó gbé wá yìí ó lè work you. Nítorí kí ni? Nítorí pé kò lè work ni kò lè dáná. Jọba bínú gbọ́dọ̀ fún tó fẹ́nu ara ẹ̀ sọ. Ó ní yẹn òun máa lọ bí iṣẹ́ òun ṣiṣẹ́ weekend yìí wọ̀. Jọyìn tó ń ṣiṣẹ́ weekend láti Monday till the Friday weekend náà àti gbọ́dọ̀ ti fẹ́ ráyè tọ́jú ara ẹ̀. Ibo ló ti fẹ́ ráyè tọ́jú ọkọ ẹ̀. Ibo ló ti fẹ́ ráyè tọ́jú àwọn ọmọ tó bá bí. Ibo ló ti fẹ́ ráyè tọ́jú èmi ìyá ọkọ ẹ̀ gan pàápàá jù lọ tọ́jú ara ẹ̀ gbogbo yẹn gbẹ. Ìgbà tí ó lè dáná. Mo mi nature ni ṣé mi náà gbẹ ni. Ògbẹ
ògbẹ kìíní tẹ̀ gbé ẹ̀ lọ ẹ̀kọ́ rí ògbẹ ọkùnrin kan gbọ́dọ̀ tóbi jù ọkùnrin gbọ́dọ̀ tóbi jù. obìnrin náà gbọ́dọ̀ tó. ẹ má wọrí. ẹ má wọrí bọ́ mọ́ mi ẹ wá mi láti comport àwọn yẹn ẹ máa arrange mood yín okay bí mo ti comport ara mi. ẹ máa ṣe báyìí náà mọ́ mi. bọ́dà kò lè ò lè fẹ́ àti yóò ti gbẹ jù ó ti gbẹ jù ẹni tó bá ń gbẹ òun gbé lé ọkọ wọn dúró lé ọkọ bẹ́ẹ̀ ni ìgbà tó yes ó sì fẹ́ lọ rẹ̀ sọ. Divorce is hereditary. Yes. It was like that. Divorce is hereditary. Òun yàrá gbọ̀n báyìí òun lọ́mọ máa ń sọ bẹ́ẹ̀. A fruit cannot fall far from the tree. Yes. Obìnrin tí wàá ti gbé lé ọkọ àwọn ọmọ ò ní gbé lé ọkọ very bẹ́ẹ̀ ni òun tí yàrá gbọ̀n báyìí òun lọ́mọ máa ká. A fruit cannot fall far from the tree. Bẹ́ẹ̀ ni mi sọ. So o lè fẹ́ ọmọ tí ìyá ẹ̀kọ́ ọkọ òun náà ó lè wò ṣùṣù lọ́la ní kó ní kíní kan ṣẹlẹ̀ kó ní òun ò lè fẹ́ mọ́ òun ò lè kó pẹ̀lú ẹ̀. màá dẹ̀ lọ fẹ́ yàwó mi tó sọ pé òun fẹ́ mi mọ́. Ọlọ́run ò ní jẹ́ o Ọlọ́run ò ní jẹ́ ọmọ mi ò ní máa gbé kan jù kan lẹ̀ láyé tí gbogbo wọn ń pariwo Agége yìí ìgbà náà máa lọ pa Agége ní ẹ́ ìtúrẹ́ ìdìyàwó ṣe kọ̀ ẹ́ ní tí gbogbo wọn sọ sọ́ọ̀sì nìyẹn wọ́n lè dàgbà ọmọ mi ìdẹ́lápì ìbí Agége lọ́mọ ọmọ mi ó dúró tó ń dápé ní ìyàwó ò ní kọ ẹ̀ ẹskísà ìyàwó ò ní kọ ẹ̀ ẹni tó ọmọ gbígbẹ wọn ń gbélé ọkọ ó lè fẹ́ ọmọ gbígbẹ ó lè fẹ́ ọmọ gbígbẹ èmi ò kọ́ ọkọ mi ọmọ ọ̀dẹ̀ ní kọ́ ọ ní kọ́. mi múdi yìí ó gẹ́tà sí bí o ọmọ yẹn máa tó wọlé padà náà. ó dàbí ti gbọ́ kò sí wàhálà fún àbárí múdù mi mo lọ sínú yàrá mi ire o. ibi orí o sọ fún ibi tó bá rí kó sọ fún inú ilé wọn mi ni mo wọ̀ yàrá tó máa mi ni mo lè wọ̀ ó lè wù mí tútù kí ní yàrá ẹni fẹ́ sùn sí mo lè wọ guest room lọ mo lè padà sínú yàrá mi mo lè lọ nínú kíchìnì mo lè wọ guest toilet àrà tó máa mi ni mo lè dánú ilé ọmọ mi kò sí ibi tó bá wù ẹ́ ni kò sọ pé mo lọ kò sí ètò pọ̀ ẹ̀ pẹ̀lú yẹn. èmi mo lè gbé sí ayé mi. Ojúkọ la fi mọ ọbẹ̀ tó ní màgí. We can only try what we be is gon' be o. Honey, ojúkọ la fi mọ ọbẹ̀ tó ní màgí. We can only try what we be is gon' be o. Ọkọ mi. Ẹ kúlẹ̀ fún. Yàrá báwo ni? Wá ṣubú mi. Ṣé bó ṣe máa kí mi nìyẹn? O kọ̀ ọ́ kí ló ṣẹlẹ̀? Oh. I know what the problem is. Ṣorí àtìgbà tí mo ti sọ pé o ò lè fẹ́ ọmọ tó mú wálé ọmọ báńkà yẹn àtìgbà lẹ́sìn bẹ̀rẹ̀ sí fún mi láti tí ìdùnnú lé yàbí. Àtìgbà lẹ́sìn bẹ̀rẹ̀ sí nígbà mi keep malice tó sọ̀rọ̀ di pieces nílé. Ẹjọ́ ṣé mi ì lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni? Ṣé mi ò lè bẹ́ẹ̀ wọ́n jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ? Nǹkan tí ọmọ kékeré bá gbé ládàá tó bá fi drone tó bá fi rí orí ìdọ̀bálẹ̀ báyìí ní àgbàlagbà máa kọ́ fi garùn báyìí tó máa rí. Mi ì dẹ̀ lè rí iná ńlẹ̀ kí ni kò tọwọ́ bọ̀. Mi ò lè rí kọ̀ǹgálẹ̀ kí ni kò kó sí. Èmi ni mo ṣàbí ẹ. Mo dẹ̀ sọ pé èèyàn ò dá fún ẹ. But this lady is not good for you. Pé o lè fẹ́ wàá bẹ̀rẹ̀ sí ní fún mi latitude. Really? Mommy. Son. Lákọ̀ọ́kọ́ náà, mi ò kì í ṣe ọmọ kékeré. I'm an adult. Ẹ̀yin náà lẹ́dẹ̀ máa ń sọ pé tí èèyàn bá dé ipò àgbà, ó yẹ kó máa hùwà bí àgbà náà ni. Mi ò sọ pé advice tẹ́ ń fún mi pé ó wà wrong. But in all ramification, tí èèyàn lè fi justify life and act. Ti spend just 20 minutes pẹ̀lú ọmọ yìí láti fi lè mọ orú ìwà tó léwu. Ẹ kàn jump into conclusion saying that she's not good for me. Do I need to spend minutes with her? I don't need to spend any minutes with her. You know what? I have seen through her. Mo ti rí tán. Benny, I don't need to spend time with her for me to know that she's not good for you. Without meeting her? I don't have to meet her. Mo ti rí tán, she's not good for you. Look. You don't need to ask a woman how she knows. We know. Women always know. You cannot come and be asking us how we know. This one, I know that it's not good for you. Can we look up sorry? Mommy, see the thing is, the right thing to do is just to at least probably meet her, spend time with her, interrogate her, maybe. Meet her. And if you come to a conclusion, okay, that truly she is not the wife material. I mean, I'm going to 40 years, mommy. I did not jump into conclusion. I walked into conclusion. And hello,
Oh, you cannot come here and stand. Kò wá dúró lé mi lórí. Kò wá sọ fún mi pé you are an adult. Ìyẹn mo mọ ọdún tí mo gbà lọ́wọ́ ẹ̀ ṣá. Ṣé mo mọ ọdún tí mo gbà lọ́wọ́ ẹ̀? Mommy, ẹ má bínú, but the thing I know is èmi ni mo dọ̀wọ̀, èmi ni mo tọ̀wọ̀ bọ̀. Èmi ni mo mọ̀ pé this girl is good for me. All you need to do is, okay, maybe just create a little time and just interview or interrogate her stylishly as the mother, then if she's the wife material or not. Oh, ní sọ mi kí n jókòó. Okay. Mommy, please sit. Then the adult ni, ṣé bá adult ṣe behave lele. O kò jókòó, àgbàlagbà dúró sọ, mommy ẹ jókòó, adult. Ara ẹ̀ náà nìyẹn. Ara ẹ̀ nìyẹn. Àìsàn máa kọ́ yín pé báyìí ń ṣe nǹkan rẹ̀ bá ṣe ń ṣe kọ́kọ́ rẹ̀. I'm an adult. Tó bá fẹ́ claim adult yẹn tó mú adult yẹn lóòótọ́. Ṣé mi lè ẹ̀kẹ́ máa sọ pé kò mú ìyàwó wa? Kò yẹ kó ti prove ẹ̀ fún mi. Látọ̀hún kọ́ lè kó ti pè mí. Mọ́mí o, mo ti níyàwó kí ti mọ ìyàwó látọ̀hún. Gbàtí mo débi kọ́mọ̀ ìṣẹ̀lẹ̀ sí fún fídíẹ̀. Ìyàwó gẹ́gẹ́ tó dáná yìí mo wá o. Ìníkan kìnìkan o. Ọ̀dẹ̀ adult ni ẹ o lè dájọ́ kòkòrò fúnra rẹ pé àsìkò tí tó kó fẹ́ yàwó. Àwọn sẹ́ẹ̀tì ẹ wọ́n ti ń bímọ rẹpẹtẹ. Wọ́n ti bímọ, ọmọ ti ń ṣeré kiri nínú ilé. Ọmọ ti ṣe left, right and center. Just let me make my choice. What I'm saying is this, me or something and so wrong. I'm only saying that kí ẹ má kàn dédé, stay on the fence and pass your judgment. I'm not saying on any fence. Let's invite her at least over. Edema akeke mama ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa interrogate ẹ máa fi find out. Why do I have to interrogate her? Why do I have to interrogate her? Ṣé mi jẹ́ detective ni? Ṣé mo jẹ́ detective ni? Ó jọ fẹ́ gbọ́. Ó jẹ́ kí n sọ̀rọ̀. Jẹ́ kí n sọ̀rọ̀ má kò sí mi lẹ́nu, èmi ni mo bí ẹ. Kí n kéré jù báyìí lọ, èmi ni mo bí ẹ. Kò wá yẹ kó bí mo gbé oyún ẹ ní school ni, èmi náà mo sì bí ẹ. Èmi dẹ̀ tọrọ láti bẹ́ẹ̀ sọ̀rọ̀. O ní ìyá mi. Torí tó ti ń tẹnu mọ́rọ̀ pé I'm an adult, tó ti ń tẹnu mọ́rọ̀ jù. So ń jẹ́ kó you are indirectly, stylishly insulting me. Tọ́mọdé ò bá dẹ̀ bá tó abárọ̀bá. So èmi náà jẹ́ kó wá yí ẹ ní pé any which way you look at it, èmi ni mo ṣáà ṣì gbé oyún ẹ sínú, èmi mo dẹ̀ ṣì bí, èmi mo dẹ̀ jẹ̀ lé ẹ lórí. O rẹ́ǹtì mi. What I want is sórí ọmọ tó ń dáná yẹn, tó ń dáná tó mọ oúnjẹ ṣe yẹn, òun gangan lọmọ. Yes. Sórí eléyìí kárí àwọn àti ò lè gbomi kaná. Ordinary mo lè fògbó ìgbàdí fún ọmọ yẹn kò lè gbomi kaná. Kò lè po tíì. Kò lè po, I'm sure kò lè gbé omi ìwẹ̀ ọmọ kaná. Ṣé kó wá? Kó wá ṣe kí ni? Kó wá dáná fún yín. Kó poison mi. Ẹ tó ti rí lójú mi ọ̀rẹ́ dìgbò yìí láìkí o. Àwọn ọmọ ọ̀sìn. Bọ́ ìwà yẹn irú wọn ò lè láìkí ìyá ọkọ láíláí. Irú wọn náà máa gbàdúrà pé I don't want any mother-in-law. My mother-in-law should die me èdè ní kúkú kan ti fẹ́ kú. Hey mommy, for your information, èyí tẹ́ sọ pé ọmọ náà dá ìtẹ́ ní pé dandan kí n mú wáyé. Wèrè ni o, kò gbádùn o. Don't say I didn't tell you o, kò gbádùn o. Wèrè ni kò gbádùn. Ẹ jẹ́ kí n mú ètí ọkàn mi. Wèrè wa ni wọ́n bẹ̀bí mo ṣe ṣe pé kò mọ̀ ya tóbi. Wèrè á máa pàdé wèrè ni tí irin bá kan irin, ìkan máa bẹ́ǹdì ni. Ẹyẹ á máa wó lu ẹyẹ báyìí ni. Ẹyẹ á máa wó lu ẹyẹ. Wèrè wo ló fẹ́ ní? Oyè ọtí ẹlẹ́gọ̀dọ̀ mọ́ náà dá tó yẹ kó ní wèrè kò possible. Eléyìí tí ó mọ̀ kọ́kọ́ ṣe rí òun àwọn ọlọ́mọ tí ó lè ṣe ẹni tó yẹ pé kàríà nìkan ló gbé sórí, kàríà ló gbé sórí, iṣẹ́ ló gbé sórí, àwọn gbogbo ló máa ń ja wèrè. Wèrè tó ní ló fi ń jáde sí níbi iṣẹ́ wọn. Sórí lè tó mọ ọ̀nà dá yẹn, òun gangan lọ́mọ. Tó bá dẹ̀ ní wèrè má worry, I can cope with it. I can manage it. O mọ̀ kó ní wèrè òun wọ yàrá òun ṣe kìíní. Brother, please. Ọmọ yẹn ló máa fẹ́. See, you know what? We are not even talking about this. Yes, I have made my decision and my decision stands. Mommy, so the actual point now is because she's a career person, people kò ní lè fún mi ní time, we can only be business partners. Yes, kò ní ráyè títí ẹ. Because she's been helping financially. Don't forget. She's always been there. Ìgbà mi, Jigolo lọmọ mi. Yay! Oh, well, I want to bang bold obìnrin. Mommy, what the? Kini too much is always been there. Mommy, stop. Kini too much is always been there. Lára ẹni tẹ́ bang bold obìnrin lélẹ́yìí. Ẹ lè fi kí ló ní tó ń gbọ́kànlé owó obìnrin, she's always been there. She supported me and I refunded her. Irọ́ ni. Ìtò ṣe fẹ́ takú sí lọ́rùn nìyẹn torí nǹkan tó ń gbà lọ́wọ́ ẹ kò dá. Ègún ni. A man that cannot take care of his family is worse than an infidel. Nǹkan tí Bíbélì sọ nìyẹn. Ègún ayé àti ọ̀run ni. Ibo ló ti kó. She's bad in all ramifications. Yes, kò lè dáná, kò lè tún lé ṣe, kò lè tọ́jú ilé, kò lè tọ́jú ọkọ. Iṣẹ́ ló máa gbé sọ́pọ̀ lọ, irú wọn máa gbé laptop wálé tó máa jókòó ti laptop. Gbogbo ò ní gbàgbé torí tó bá lè fẹ́ fọwọ́ kan á ní kó má fọwọ́ kan òun. Wàá máa lọ máa wò ta kò dẹ̀ dá. Ṣùgbọ́n lẹ́yìn tó mọ náà dá yìí tí ò gbé ṣẹ́rù yìí. Kó tó dé láti ibi iṣẹ́, á ti dáná,
á ti tún lé ṣe, á ti tẹ́ bẹ́ẹ̀dì, á ti tọ́jú èmi ìyá ọkọ ẹ̀ náà. Ẹni tó máa fẹ́ nìyẹn. Má fẹ́ tó fowó ra ọkọ kò dá, àwọn tó máa fowó ra ọkọ wọn kì í dá. Irú wọn ló máa lọ sórí social media lọ́la ló máa ní òòlù àwọn send 10,000 naira sákàùntì ẹ̀ kó lówó lọ́wọ́. Irú wọn ló máa ń ṣe bẹ́ẹ̀. Wọ́n máa lọ sórí social media. Wọ́n ìwà irú wọn ò lè láìkì ìyá ọkọ láíláí. Irú wọn ló máa gbàdúrà pé I don't want any mother-in-law. Ṣé my mother-in-law should die mi èdè ní kú kankan ti fẹ́ kú. Ìmí ní kú kankan àárọ̀ kùtùkùtù mo wà. Àárọ̀ kùtùkùtù ni mo wà mo ẹ̀ṣẹ̀ jíǹjì ayé mi ni. Ọmọ tó wá pé òun ò fẹ́ rí ìyá ọkọ òun ò ní wọnú léyìí. Òun ò tẹ̀ níbi tó fẹ́ wọ̀nà. You cannot marry her. You need a homely lady that knows how to cook. That knows how to cook, that knows how to take care of her man, that knows how to take care of her mother-in-law, that knows how to take care of the house. That is the woman that is good for you, my son. Not a career woman that cannot even take care of herself. Sweet lónìí, gba bọ́gà lọ́la, ṣòun lọ́mọdé fi mojú ẹni ìwé máa jẹ́ títóbìnrin. Àwa ọkùnrin we're like ọmọdé, ain't not just like a game that you play. Baby, it's good. It smells good. You can go ahead for me now. Oh shit, double dose. What you mean double dose? How are you? I don't know. I know you don't like me. On my every time you can watch so do to watch so do million. Does this have to do anything with the last time I came? Madam, it has nothing to do with the last time you came. And please stop this blackmailing thing. Gbogbo gbà tí bá ti dé mo fẹ́ wá ìgbà yẹn ló máa sọ pé impromptu call kan wá láti bíṣẹ́ and all. So most of the time I want to come here, it's never me, it's you. And it's a Oh no, I need a call. That's what it is. Maybe, babe, I was even about to call you. Yes. Forgetting what? I got a call from a client in Abuja. We'll have to travel to Abuja, but they must spend 3 weeks. Okay. So what are you supposed to travel? This Friday. Babe. Babe, sorry. We'll have to look for shade. This over in Wednesday. While you pay over travel on Friday. No, Arami Bale. No, where's that done? Babe, share huge. The company relies on me, and percentage is huge. I can't even turn this job down. Like Latilo. Oh God, the timing is close now. You couldn't decline. I can't find any time now. Babe, share over huge. The pass babe. Okay, do you know be able to pay me or shall you funny? See, the truth about it is, I came here because Mom Siwale. And I need to spend some quiet time with you. And that's why I'm here. Quiet time. Oniroku, kini mo ti sọ? Jawole. Wole. Jawole. So wait, so I can't talk you out of this now, babe, right? This one, no. Jawole. You're going to miss you already. Quiet, y'all. Really? Oh, damn. How are you? Fine, ma. So good to see you. Thank you, ma. Yeah, you're so beautiful. Thank you, ma. And you too. Let's see, Brookie, introduce Ryan. Okay, sorry. Okay, yeah. Meet my mom. She's everything I've got, as you can see, and I'm a husband. I'm a landlord. I'm a fighter and everything. Yeah, I mean, she's everything to me. He's my breadwinner. Okay. I'll have her. Anna, this is... Orúkọ mi ni Jadisola Oshodi. Oshodi? Yes, ma'am. Ọmọ Èkó ni ẹ́? Bẹ́ẹ̀ni, you're a Lagosian. Oh, no wonder. Oh. Thank you, ma. How are you? Fine, thank you, ma. It's so good to see you. I've been dying to meet you. Tell me a little about yourself. Àwa méjì ni àwọn parents wa bí. Èmi ni last born. Ẹ̀gbọ́n mi tí wọn àwọn ò sí Nigeria. America ni àwọn stay sí. Our parents wa tí wọn base in Nigeria, àwọn base in UK. Biochemistry ni mo read ní University in London. Ìgbà tí mo wá ṣetán ní school,
mo wá wò wípé ilé tí mo ti ṣe tán kò tẹ̀ ní kí n máa dúró sàn kí n wá sí ilẹ̀ bàbá mi wọ́n wá sí Nàìjíríà mo wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ torí mi ò fẹ́ dàbí ọmọ tó gbójúlé ogún àwọn parents mi. agbójúlógún tó fi rẹ̀ fó ṣìta. bẹ́ẹ̀ ni wọ́n rò pé kémi náà ṣiṣẹ́ ti tèmi kí n lè lówó tèmi lọ́wọ́. ṣé rí iṣẹ́ tí mo wá ń ṣe yẹn fine wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó gidi fún mi but at a time mo wá rí i pé mi ò ní time fúnra mi. mo wá wò pé eléyìí tí mi ò ní time fúnra mi tí n bá marry nǹkan báwo mo ṣe fẹ́ ní time fún family. dúró kí ló sọ ń sìn repeat what you just said. mo ní iṣẹ́ yẹn ò jẹ́ kí n ní time fúnra mi pé tí n bá marry. tó bá marry did you hear that? ó ní tóun bá marry nǹkan mo gbọ́jà rẹ̀. pé mi ò ní time fún ra mi ò dẹ̀ ní time fún family náà mo wá decide pé iṣẹ́ yìí kí n stop ẹ̀ bí mo ṣe stop iṣẹ́ nìyẹn. nítorí pé kò lè ní time for family kò lè ní time for ọkọ ẹ àti àwọn ọmọ tó máa bí exactly ma àti gbogbo àwọn family ọkọ ẹ náà. bẹ́ẹ̀ni ma did you hear that? sórí ọmọ tó bá bí nílé rẹ̀ ọmọ tó bá bí tó bá tún túnra ẹ̀ bí ó máa ń hàn ọmọ mọ́ lára wọn. It's so good to meet you my darling. after tí mo wá fi iṣẹ́ yẹn sílẹ̀ mo wá decide okay kí ni mo lè máa ṣe tó ti máa gbówó wọlé mo ṣe bẹ̀rẹ̀ online boutique nìyẹn. Wow. So which is doing amazingly well. So you are a social media sensation. Yes, ma'am. Wow. Oh, you're so ambitious. Yes, ma'am. I'm so pleased to meet you, my darling. Thank you, ma'am. Oh, my son is blessed. Yes, ma'am. I'm blessed. I'm blessed. Mommy, lára àwọn nǹkan tí mò ń tà. Ní kí n gbélé wá fún pé mo ti bẹ̀rẹ̀ size. Everything about you shows that you're a big girl. Èmi nìkan tó. Bẹ́ẹ̀ni wá. Ṣé láìpẹ́? I love it. Thank you. Oh, you're such a darling. Yes. Sorry, your parents did a good job on you. Exactly. Your mom did a very good job. Oh, they're home. I'll try. Oh, Joe, where are your parents? UK ni àwọn wà ntí wọn. Àwọn wá sí Nigeria nǹkan once in a year la wọ́n máa wá sílé. Mo de wá pé kí n gbọ́ mommy ẹ ni. At all, I don't do that. Àbí mo ṣe mo bẹ́ẹ̀. Kò ń dúró lé wọn lórí. At all. Tó bá ti sọ̀rọ̀ báwo máa gbọ́ ni. Bẹ́ẹ̀ni ma. Nǹkan tó bá sọ náà. Mommy, ẹ jọ̀ọ́ ṣé ẹ ti jẹun ṣá? Ṣé báyìí sọ pé ń bọ̀ báyìí? Mo am fasting. Because we different ways nǹkan tó bá ṣe tó bá wá sí báyìí. Because I know you are very good. Okay, ẹ jẹ́ kí n sáré wọ kitchen kí n bá yín prepare nǹkan tó nice. They were like, àti wọn náà wà bẹ̀ sí. Mo bọ̀. Ẹ ra ma. Juno, I'm confused about something right now because anything mo mọ̀ dáadáa bàbá ńlá wèrè ni o. Oje ilé yìí ṣe wèrè wọ́n jẹ́ kó bá ṣe dé báyìí ló tún kúnlẹ̀ ló ń kúrú ló ń ga. Tí mo sọ pé ń yé mi náà lẹ́nu bóyá ó ti rò pé bó ṣe dé tó rí pé mi náà gbádùn ẹni ló gbádùn ṣe iná tó gbé sójú dà ní pé wọn lè gbádùn. ṣé bó ṣe jẹ́ kí wọ́n máa bú jẹ nígbà tó dé mi yọ̀ọ́ dé ó rẹ́rìn ó ń tún yàyà sí mi. Even at that kéèyàn nice dọ̀tún la mẹ́wàá kò gbádùn o kò gbádùn rárá. ọ̀rá bèmí náà ń bẹ bọ̀dé ilé tí mo rí ìyọ̀mọ̀ dáadáa ni ọkọ̀ fẹ́ bọ́mọ yẹn jẹ́ ní kílì tẹ́ kílì fẹ́ kárí àwọlé òun ní fẹ́ ṣe lè ló máa fẹ́. èmi mo dán mo tọ̀hún bọ̀ ọmọ yóò ń sọmọ lójú ọ. ọmọ yẹn òun ló lọ dáná yẹn. jẹ́ wá fi fi tẹ́ pọ́ wà hàn ẹ́. epo. àwọn ni mo sọ tèmi o. bọ́bọ́ tó bá fẹ́ mú nǹkan lọ sínú fíríjì ọ̀hún ṣàlùjọ. kí ló ṣe ṣó lè fún mi nǹkan kí n mú. nítorí wọ́n ti fẹ́ gbọ́n mi. wọ́n ti máa fún mi little respect. ìyàrá mi létí anyways nítorí ẹ̀gbọ́n mi ṣàkóso wàhálà mi lọ bá yín gẹ̀ẹ́tẹ̀. o má worry actually òun náà kàn ó mú ẹ ṣeré ni a ṣẹ̀ṣẹ̀ jẹun ní ká tó máa bọ̀ ṣubú mi jọ ẹnu gbà wo ni mo travel tó fi di pé o ti sáré pàdé obìnrin tẹ́tí jọ sọ̀rọ̀ pé ẹ fẹ́ fẹ́ ra yín débi tẹ́tí ń ba lọ sí ọ̀rọ̀ introduction tẹ́ ṣe introduction tẹ́tí sáré ya fẹ́ ra yín like ìgbà wo sígbà wo. sis nǹkan tí mo yẹ kí tí mo fi pé yẹ kẹ́ bẹ̀rẹ̀ ni pé ta lẹni tí mo fẹ́. ó dáa
Salami tó fẹ́. Ẹni tí ẹ mọ̀ dáadáa ni. Ládì náà dẹ̀ mọ̀. Ládì. Jade Sola girl tí straight by tí wà ní shape by. Jade Sola. Jade Sola. Yes. Jade Sola ọmọ burúkú yẹn. Jade Sola ọmọ rándanrandan yẹn. Ọmọ àbí ìpàbẹ́. Ọmọ tábà tà káfíra tó pa. Ìyẹn. Ìwọ náà wá ṣọwọ́ báyìí. Shape. Ṣé Jade Sola yẹn jọ ẹni tó ní shape ni? Ẹni tó jẹ́ pé ó fẹ́ kẹtàn ló fi dàbí pé ó curve. Tó bá fẹ́ mú ẹni tó ní shape èèyàn ṣe máa mú rè bíi tèmi ni. Ẹ̀sìn ni. Torí tó bá ti ń wọ báyìí tó ń wá lọ́wọ́ ìsàlẹ̀ yìí ìkíkẹtàn ni àwọn èèyàn ló máa mix ẹ̀ pọ̀. Èèyàn kẹtàn ẹ ló ní rubbish wo ni. Aside that girl is unheard of. Ọmọ òfò bọ́ọ̀tì ẹ̀ gbọ́dọ̀ sọ pé ọmọ yìí ló fẹ́. Wọ́n ta ló ìbálò ìbá débẹ̀. Ìwọ dẹ̀ ní right to dẹ̀ lọ sí introduction yẹn. Why to ṣe lọ? Mo lọ torí ọ̀rẹ́ mi. Sis. I will not let you speak about my wife like that, please. I won't. It's not proper now. Báyìí ni màá sọ̀rọ̀ sí ìyàwó mi báyìí. Kò dáa náà. Ìyàwó ẹ̀ ó ń personalize jáde ìyàwó ẹ̀. Ṣé wọ́n ní kí personalize ẹ̀yin náà ni? Má fi àwa pé. Ọkọ ẹ̀gbọ́n mi kan ló jẹ́ ni ṣé o ní personalize wọn tó wá fẹ́ sọ̀rọ̀ ni? Pé yẹ káwa ṣe máa personalize ara wa nìyẹn. Jọ. Ọ̀rọ̀ ò yé mi o. Níbo ló wà? Are you on this side or on this side? Níbo ló yẹ kí n wà? Àbí? Besides, ẹ wò. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa. Mọ́mì ni wọ́n sọ pé Jade Sola ò prefer àmì òdìdí kan sí àmì. Ṣé ti gbọ́ ọkọ̀ tó sọ ń sìn? Mọ́mì ló sọ pé Jade Sola làwọn prefer. Òun ò dé lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu. So kí ló ṣe? A ṣe ní kọ̀rọ̀ sí ìyá ẹ̀ lẹ́nu náà. Ládì ní sọ. Mọ́mì. Ìwọ sọ̀rọ̀ ẹ̀ di mommy's boy. Ṣùbọ́mi, gbọ́ nǹkan tó ń sọ jáde. Orí bẹ́ẹ̀ wá jí ń bẹ́ òfin. Ó wá fẹ́ Jade Sola ọmọ lásán. Ó tún wá ní justification fún fífẹ́. Mọ́mí lè sọ pé kò fẹ́. Ṣé ìfẹ́ kí ọmọ kọ̀rọ̀ sẹ́yìn lẹ́nu? Ẹ kàn sọ fún mi, ṣé ẹ̀yin gbára kọ́ ọmọ kọ̀rọ̀? Don't you have your own brain? Báwo ló di mommy's boy? Tó jẹ́ mọ́mí ló máa sọ ẹni tó máa fẹ́. Jade Sola tó dẹ̀ mọ̀ tájọ́ mọ̀. Abọ́ ti gbàgbé gbogbo wúùn tó ṣẹlẹ̀ sí ẹni bó ṣe gún ẹ. Ṣé tó bá ti ń dọ̀rọ̀ pẹ́ fẹ́ ra yín ẹ ti lọ ń gúnra yín pa? Ṣé mọ́mí máa wà ń bẹ̀ mọ́? That's all in the past. Ṣorí ọ̀rọ̀ gígùn yẹn, ó ti pẹ́ yẹ kó ti gbàgbé ẹ̀. Kémi gbàgbé pọ́n gún àbúrò mi. No, the thing is, ó gún lóòótọ́ bọ́ yẹ kó ti gbàgbé ẹ̀. Well, she's even a changed person now. You know now. Ṣùgbọ́n ó ṣì gbọ́n ẹni. Ìgbà yẹn ó ti pẹ́ náà, màmí ẹ̀. Besides, ó ti change. Ẹ̀yàn máa ń change now. Ó ló ti change. Ó ló sọ bẹ́ẹ̀. No, but ó mọ̀ pé ó ti change. Ṣọ́kùnrin dẹ̀ làwọn eléyìí báyìí. Ṣọ́kùnrin làwọn eléyìí. Ṣọ́kùnrin dẹ̀ níyà. Níbi ṣọ́kùnrin ni wa. Ok, ẹ lè má mọ̀ bí ọkùnrin lèmi. Ṣé ọkọ yín ṣé ṣọ́kùnrin ni? Ìyá bá ń dá lóhùn. Pé kí ni? Ó bèrè bí ṣọ́kùnrin lèmi. So àárín àbúrò mi ni màá ti máa sọ pé ọkùnrin ni o. Àbúrò ọ̀rẹ́ mi ni. Ẹjọ́ get out ẹjọ́ járe kílẹ̀ ń sọ tí ò dùn lẹ́nu yín. Ó yẹ kó lè dáhùn ilé ìdílé. Rubbish. Ó ti ń gbé bí. Who is this? Jade Sola tá a sọ ilé. Ó ṣe wá ń wò mí bí ẹni tó rókù. Ó jòkú ni. Ṣé o ti ń gbé bíbá already? So gbogbo nǹkan tá à ń sọ ló ń gbọ́. Ilé ọkọ mi ni mo wà. Ṣùbọ́mi, what is happening? Kò kí ẹ. Kò kí mi. Ọlọ́run. Kí ló dé tí kò kí mi? Olórí burúkú wọn náà wá lọ sí introduction àwọn ọmọ rẹ̀. Mi mọ̀ pé ẹ̀gbọ́n òṣì yìí wà ń bíbà. Ń sọ̀rọ̀ òṣì. Àbò lórí burúkú làwọn tó nìyẹn. Lórí burúkú ni ìwọ náà. Ṣòro kó ti rí ibi sọ ẹrù ẹ sí ṣá. Ìwọ yìí. Èmi ti fọkọ yìí náà. Ó fọ́ta ní àmúdáràn láyé. Ó ti Nǹkan fẹ́ tó ń sọ ilé. yóò dà. Kò yẹ kó lọ ìwé. What did you say? Ta ló ń bá wípé what did you say? Ṣó ya wèrè ni? Báyìí o fẹ́ máa rán ọkọ mi fín. Ní ọkọ wèrè wo ni? Ọkọ ló ń dá sọ̀rọ̀ tí ò jẹ́ kó dá sí sójà wèrè ni. Ní kí ni? O ti sọ story fún àbí? O ti sọ story fún mi. Ó ń gbé ọkọ mi ní Slovenia. Kí wọ́n lọ sọ fún mi pé ọ̀rẹ́ lọ fẹ́. Wọ́n náà sọ̀rọ̀ náà má kàn ní máa ṣàmì ohun ẹ̀jẹ̀ kó lọ sókè. Jẹ́ kó mọ̀ pé nǹkan tó ń sọ yẹn ọ̀rọ̀ kò lè fi parí. Wọ́n lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ọdún lẹ́nu wọn kí ló fẹ́ sọ? Kí ló fẹ́ sọ? Ẹ mọ̀ pé ó yìí ní right díẹ̀ nílé yìí ju yìí lọ. Yes, I'm his wife. Mo dẹ̀ ní right ilé ọkọ mi ló wá bá mi. Ìwọ ni kò bọ́tà fún wa kí ló dé? Èmi ló ń lo kájú pẹ̀lú ọkọ̀ àbó lórí burúkú jọ ní yín. Má sọ̀rọ̀ sọ́kọ mi bẹ́ẹ̀ yẹn. Láyé láyé tí ẹ má tún ẹ má sọ̀rọ̀ sọ́kọ mi bẹ́ẹ̀ yẹn. Ní kí ni? Àbẹ́ burúkú ni wọ́n rẹ̀ kí ló fẹ́ sọ nìyẹn. Ayé lè bá bá yẹn. Ẹ jẹ́ máa gbọ́rọ̀ oṣù tó sọ. Kí ni wèrè yín sọ? Kí ló sọ? Kí ló sọ lẹ́nu?
àwọn olè fèmí àtẹni ilé ikú lè ṣẹlẹ̀. Àwọn bóyá àwọn ló máa kọ́kọ́ kú. Àwọn yàrá já ẹ̀. Ṣé ló ṣe burúkú lélẹ̀ yìí? Ṣé kò sọ ni? Èmi máa pa ẹ́. Kọ́lá fi mọ bẹ́ẹ̀ tó ní màgí. We can only try what we be is gonna be over. And let's be on the mix, baby. Parí mi tí mo jókòó tí mo ń ṣe bí baálẹ̀. Àwọn ilé iná ìbọ̀dí Ifokanbale o. Parí mi tí mo jókòó tí mo ń ṣe bí baálẹ̀. Àwọn ilé iná ìbọ̀dí Ifokanbale o. Baby me! Baby me, what's in here? Sure, mo ṣe délé báyìí, mo kàn drop bag me. And I was coming, I said, I have to see my baby. I've missed you. Wait. Okay, let me see. I know things weren't fine between us before I left, but see, I'm glad I left there. I got some more investors. Wait. Calm down. People loving you don't say you could hear me. Because truth be told, I see. I could see the handwritings on the wall that something wasn't right. Won't be. Number, ring, big. All of a sudden, go ring more. So I get it. My phone got stolen. Mo fi pe o ti break up pẹ̀lú mi ni o de mo first saw. Break up, busy bow. Yeah. My phone got stolen. It was just a small phone with me. I know you don't have that number. You know the number. Anyway, I'm here now. Let's go inside. Mo ti move on no. Chawole now. Wait. Did you not tell one? Well, a koti fojú momo home. This is His wife. Babe, stop, Joe. Stop. This is a joke or what? What's going on? He's not joking. This is Bewaji, my ex. Your ex. I want to suffer me with pay one Munjense. Your ex-girlfriend. Oh my God. Really? Shibomi, really? Really? I've heard your gist. He told me everything about you, that you don't know how to cook, Abby. I wish you two all the best. Thank you very much. Shibomi. Oh my God. Let's go. Njema tutu. Wọ́n ti lọ. Mi ò láyé nǹkan tó máa ṣe o. Kí ló tó máa sọ fún pé mo sọ fún pé kó mo jẹ́ sè. But wọ́n ló sọ fún mi pé No. Báwo lèmi ṣe wá ṣe bó ló sọ fún mi pé kó mo tó bá mo jẹ́ sè ṣé máa wà ní bàbá bẹ́ẹ̀ dáná ni. Mo kí n má parọ́ fún ẹ láti kò easy o. Mo mọ̀ kò lè easy náà. Gbogbo bí mo ṣe ń gbìyànjú láti bá sọ̀rọ̀ kò tiẹ̀ dá mi lóhùn rárá. Ó kàn fi mí pegi ni, ó fún mi latitude. Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu bàbá Olè? Kí ni nǹkan tó fẹ́ sọ? Kò sí. Yeah, but ẹjọ́ mi kọ́ náà. Ìwọ náà mọ ẹjọ́ mi kọ́. Yeah, mo mọ̀ lóòótọ́ ẹjọ́ ẹ kọ́. Mo pé mommy's boy ni wọ́n. But tí mọ́mí bá dẹ̀ fẹ́ kó ṣe, òun náà ló máa ṣe. So ẹjọ́ ẹ kọ́. Ẹjọ́ ẹ kọ́ sí. Ebo ni kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé you dey spite person. I must make people support you. I don't like am. Mi ò spite mo kàn sọ fún. Ẹjọ́ mi kọ́. Ṣé o you know as every day go ni? I know that one. Kí ni máa ṣe báyìí sí? Kí ni wọ́n máa ṣe? Àbí kí ló fẹ́ kí mi ṣe láti help wọn? Yeah, I mean, whichever way. I mean, after all, èmi náà mo ti help ẹ dáadáa. So, I mean, this is your time to return the favor. Kí ló máa ṣe láti fi help me? What a baby, Ladi, please, my guy, help me. My guy. Òun sọ̀rọ̀ with so much pride. You know, so being pé o really need help. Tó bá need help, ó ní tó ṣe máa sọ. Àti pé ó máa dàbí pé o fẹ́ bẹ̀ mí. O lè má wà direct because you be man. But you get where you go talk and where I go know say okay for your mind you actually want me can help you. So you guys get where you go talk and no be the way they talk am. Okay. Laddie. Yeah. If you want more drink, I'll get you more drink. Ṣé drink náà ẹgbẹ́ ìyá àfihàn ni? No, má blackmail mi o. Ìwọ ló sọ pé jẹ̀díjẹ̀dí ló mú ẹ mú o. But wọ́n sọ pé ṣé mi ò lè afford ilé ni? Well, nǹkan tó request fún ni mo fi pé wà ń jẹ̀díjẹ̀dí mood ní pé kí n fún ẹ bí sugar ò tó lára ẹ. Oh, tí need help. Tó bá need help, say please like ṣé agídí ẹ pọ̀ ọkọ bẹ̀bẹ̀ tó need help, my help ẹ now. Okay, Laddie.
Please, I need your help. Now you're talking. So nǹkan tí mo feel ni pé èmi náà ti rọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. Jẹ́ kí a sọ fún Gbémi bá sọ̀rọ̀. Wow, wait till be this one now. If you don't want to help me, make it us say no one help me. To bá dẹ̀ fi mi pa ni kò sọ. Ìtumọ̀. Mi ò fi ẹ́ pa náà. Níbo la ń sọ̀rọ̀ lọ, níbo ló ń sọ̀rọ̀ lọ, kémi lọ sọ̀rọ̀ fún Gbémi. Kí Gbémi fi mi pa. Kó fi mi wash. Ọ̀gá ọmọ talk another thing o. No, see, this life, you guys even try first. You talk like say you don't even know your wife. You know my wife now, Olóró la méjì now. Kí ló wà ńbẹ̀? She go follow and talk now. Tí bẹ́ẹ̀ bàbá sọ, ṣọ́ọ̀kù wà gbọ́. Yeah, well, I mean, also there is harm in trying, I'm just saying that if we call it my suffer, we will not suffer. No, we're not the suffer. No. No, if you want to help, you want to help. Okay, say they run your sister. Forget that. Hey, I know say they run her, but now still your own sister, so now you go follow her. No, now your wife, you understand? Now you see, only judge me. You understand? Hello, the judgment. Yayin go man judge. Oh, but you man for what dear for now. Oh, that one no mean anything. As I did like this, just leave me for where me I did. You understand? So, but normal. But you understand? So you go still feel run. You no go run. I'm like say we be friends now. Be about call them. You understand? No. Mama sorry, man. Oko egbon ni mo je now. Respect your good of me. Last, you still be my in-law now. You be my brother-in-law. Okay, mo gbà. But yen ni pe ti ba nfẹ́ àbúrò ẹ̀. But this ẹ̀gbọ́n ẹ̀ ni mo fẹ́. Ẹ̀gbọ́n elder. So yen ni kó fún ma respect. Ko mi no tó bá ti wà pẹ̀lú ẹ ma ṣe ọkọ àti ìyàwó. You be my guy. But we could run this level based on in-law, brother-in-law thing. No, you never need help. You don't need help. You don't respect me. They follow me talk like this. Okay, I respect you. Help me out. I respect you. Why me mo ẹ̀gbọ́n ẹ̀? Okay, Mr. Ladi Folarin. Èmi mo ẹ̀gbọ́n ẹ̀. You're my brother-in-law. Tó bá jẹ́ pé tó bá wà pẹ̀lú ẹ̀. Tó bá jẹ́ ọkọ àbúrò ẹ̀. Eléyìí pass. Ọkọ ẹ̀gbọ́n ẹ̀ respect. Bàbá ọkọ sórí bàbá ọkọ mi náà lóye màmá sọ sẹ́. So sure go need help. Oh, stupid. Need help. I beg. So if you beg. I don't want. Àwa ọkùnrin we're like ọmọdé, ain't not just like a game that you play. Ṣé bá ṣe lọ la ṣe máa sọ̀kò rẹ̀? Àti òjé súnmọ́ bí kò tọ́jú ọkọ rẹ̀. Wèrè wọ́n ló fẹ́ jálẹ̀kùn náà. Ẹ̀dẹ̀ ń kọlẹ̀kùn pípẹ́ ẹ̀ nílẹ̀. Olórí burúkú wo ló fẹ́ ṣílẹ̀kùn? Aṣièrè wo ló fẹ́ ṣílẹ̀kùn? Gbà tó wá gbáyàwó nǹkan sọ́nsọ́n. Àbúrò mi dà. Òun ni mo gbé irú sórí yìí kó máa bá ìjọ. Ìyẹn ọmọ ìyá mi. Ní kíni? Ọkọ tèmi. Wọ́n tún ti dé. Ó tí ẹ lè dùn mí fún yín. Wọ́n mọ̀ pé ní ni Monday morning. Wọ́n mọ̀ pé àwọn tó serious tí wọ́n mọ̀ pé èèyàn máa ń ṣiṣẹ́ wọ́n ti jí kúrò nílé láàárọ̀ Monday wọ́n ti lọ sí iṣẹ́. Wọ́n dé ìsìn wọ́n tún dé àbí ẹ̀mí nǹkan. Ẹ máa gbópò nù. Olórí burúkú company ẹ ló wà báyìí àbó rí pé ní ọ́fíìsì ẹ board meeting ló ń ṣe lọ́wọ́. So ọ́fíìsì ni wọ́n wà kì í ṣe Netflix and chill. Ẹ̀yin ọmọ tálíkà tẹ́ bá ti rí tẹlifíṣàn àti POP wájú báyìí ó ti tán. Oh, I see. Well, for your information, I'm a businesswoman and I run an online business. Tó bá mọ̀. Okay, sí lórí Instagram. Tó bá yẹ kó wà lórí Instagram ni wà á ti máa gbọ́. Á ti máa ró létí ẹ̀ Jades collection. Èmi ni mo popular gan lórí Instagram. Ní phone pálásà lè máa ń lò. Ayé ẹ máa bàjẹ́. Ayé tí ẹ gan máa rá. Ọmọ ìyá dùn ni mo fi pàbúrò mi wá tó wá. Pẹ̀lẹ́. Mo tọ́ sí ẹ láti máa bá mi sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni lórí burúkú. Olóṣì. Wo bí everybody ti mọ̀ pé mi ò níṣẹ́ mo gbà. Bí mo dẹ̀ ṣe wà yìí, activist ẹbí wa ni. Mi ò ní gbà kí ìyá ìjọmọ ìyá mi kankan. Ìyá ò lè jẹ́ bí wa kankan tí mo bá ṣì wà láyé. Ṣùgbọ́n o kàn package ara ẹ ni. Online olóṣó ni ẹ náà. Bẹ́gí olè ọ̀fọ́ ó tún ti dé ó ti gbé bùkátà wá bá burú ẹ̀. Olè bẹ́gí ni ẹ. Èmi bẹ́gí kò ní dá fún ẹ. Ayé máa bàjẹ́ ni. Mọ́mì. Kí ló dé kí ló fariwo tó yìí? Mọ́mì. Ọkọ mi. Ṣé gbọ́n nǹkan tí ìyàwó ọmọ yín sọ? Ẹ wo lórí burúkú yìí sọ pé mi bẹ́gí nílé àbúrò mi pé mo wá sílé àbúrò mi kí wọ́n wo àbúrò mi tí mo ní gbà ọmú ìyá dùn tó dẹ̀ hàn tó dẹ̀ wá sáyé lélẹ̀ fi ń pè mí bẹ́gí. Mọ́mì wọn tó ń pè mí lélẹ̀ ó dẹ̀ wá bá mi nínú ilé ọkọ mi ni o. Èmi bẹ́gí kò ní dá fún ẹ ayé ẹ máa bàjẹ́ ni.
ẹ̀rí bóyá juwọ́ sí mi ó yẹ bá yín máa bàjẹ́ kó wa pọ̀ mọ́ mi. torí ẹ̀lẹ́wọ̀n náà ṣe wá ń ké òkùnkùn kí ló gbogbo tó ń sọ kalẹ̀ yìí kò sí ìbùnú ẹ̀ ó nílé ọkọ òun ló wà nílé ọkọ ẹ̀ ló wà lóòótọ́ ilé ọkọ ẹ̀ ló ṣàwà lóòótọ́ kò kókó bẹ́ẹ̀ she disputing the fact that ilé àbúrò ẹ̀ ló wà ní kí lè búnú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣó sọ pé orí ẹ̀ ò pé ní àbúrò ẹ̀ lábúnú. mọ́mí ẹ wọ̀rọ̀ tẹ́ ń sọ èyí ń gbàbọ̀dé fẹ́mi ẹ sọ̀rọ̀ bí ẹni tó ti gba tọ̀bánà ọ̀fẹ́ ẹ sọ̀rọ̀ bí ẹni tó ti sọ sáìzì tẹ́ ń wo má jẹ́ kí wájú fún jù jẹ́ kí sàlẹ̀ free wọ́n ti kó fún yín wọ́n ti kó aṣọ fún yín àbí ẹ ti di alátẹnujẹ kò lè dùn mí fún yín ẹ máa ṣáìdì eléyìí ẹ wọ́n bẹ́ẹ̀ ń ṣọwọ́ sí mi ẹ wọ́n bẹ́ẹ̀ ń ya àyíká sí gbogbo wa. gbé mi láì nǹkan tó ń ṣe o èwo ni mo fẹ́ jọ́ ìdílé mi mọ èwo ni yàrá kò tó bẹ́ẹ̀ kùjọ́ tí o ti wà nínú ilé ìdí mi àti ẹ̀tọ́ àlẹ́ kò gbójú sókè wò mí kò rí mi fínrín kò ń ṣọmọ bẹ́ẹ̀ kò rí ẹ fín mi láì gbọ́dọ̀ ṣe ń ṣe ṣé ọkọ ọmọ yẹn ronú sí kọ́mọ yẹn kó lóun ò fọ́ kọ́mọ òun lọlé wọn ni ó fẹ́ sọ dàbí mo ṣe dà ní alámọ tó ju wá rí gbogbo gbọ́ngbọ́n la dá kó tiẹ̀ kí wọn náà rí ibi gbà lọ finally àbúrò ẹ̀ ṣe é lóore ó kó fún ẹ lọ́rẹ̀ẹ́ bọ́ọ̀rẹ̀ àbúrò ẹ̀ ló fẹ́ ṣé nǹkan yìí ni pé bọ́tọ̀ kí la fẹ́ ṣe ọlọ́run ti pèsè emergency ọkọ fún ẹ nìyẹn wọ́n lè jókòó sí ilé ọkọ ẹ̀ ò ní wá síbi kan wọ́n máa ní òun náà ní ilé ọkọ ẹ̀ ẹ̀gbọ́n mélòó ló ń fẹ́ àbúrò rẹ̀ wọn ẹ̀gbọ́n mélòó ló ń fẹ́ ó dẹ̀ wá dé wọ́n sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà lójú ìyàwó àbúrò ẹ̀. ẹ̀ ń tún súná mi pa níṣojú ọmọ mi. náà mo kàn ń sòótọ́ fún ni pé ìwà tó ń wuyì o fẹ́ kó dàbí kó padà sílé wọn. ṣótọ́ sí kẹ̀ máa ń sọ ọ̀rọ̀ báyìí sí mi níṣojú ẹni yìí lójú third party. kí ló fẹ́ kò sí sílé fà nílé. àkílẹ̀ fi ṣe ní kí ni. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run bá fún sójú ààrẹ. We can only try what we be is gonna be, oh. Honey, Ojikola fi mo bet to the Maggi. Yes. We can only try what we be is gonna be, oh. Ibo ló ń lọ. Ibi iṣẹ́ wèrè wo ó tún parọ́ wo tó bá tún sọ irú ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ bá fọ́ nǹkan mọ́ orí ẹ̀ ni tó já wèrè ni àwọn ló ń parọ́ fún kí ni mo sún náà mo sọ pé ṣé kò ṣe wọ ni èmi náà ni jáde sọ́lọ́ oṣù wọn ò ní fẹ́ lomi ṣe mí. èmi ti mọ̀ pé bó pẹ́ bóyá your true colour will surface. kò lè hide tẹ́lẹ̀. mi ò tiẹ̀ àmọ̀ pé máa pẹ́ tó báyìí ajé in fact mo ṣe wà yìí kò ní pé a máa ń fi taratara sùn láti ìgbà tó ti di pa ti fẹ́ ra wa because mo mọ̀ pé anything lè ṣẹlẹ̀ ó lè spark anytime so I am not surprised. ẹni tí ó ṣe cheerleader ẹ fi wọnú lé yìí òun ló lè wà surprise. Madam I'm going to work. Sori work orí burúkú tó tún sọ tó bá tún pa irú ẹ̀ ó já wèrè ni ṣé o pé mi mọ́ tó ń lọ ni ọ̀dọ̀ olórí burúkú yẹn ẹni tó pè ní love of your life àbí ọdún ẹ̀ ló ń lọ láàárọ̀ kùtùkùtù yìí wá wo o ti fẹ́ mi náà o ti fẹ́ yàwó ilé kò dé síbi tó lè tì mí sí kò sí nǹkan tó lè ṣe sí. Madam just dey play. No dey play dey play anyhow. bó bá ṣe wù mí ni. Are you joking? Madam sori marriage is not a do or die affair. Àti ìlọ jìnnà rárá wo tí o bá inconvenient mi wo mo máa readjust stance wa. ìwà títa ni ilé ìtajọ ṣe for better for worse ni for better for stay ni mi ò lọ́bi kankan kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí. ẹyin tó ṣe wá sínú ilé ìwé máa sọ yẹn fún. wọ́n mi ti dé egungun ẹja sí ẹ lọ́rùn mi ò lọ lóhùn yẹn wọ́n ò bí ẹ̀dá kó gbẹ́sẹ̀ kankan wọ́n ò tí bí yàlákùjá wọ́ yàlákùbà bá ẹ̀ wọ́n ò bí ẹ̀dá kó gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ wọ́n ò bí ẹ̀dá kí ni ṣẹlẹ̀. mọ́mí ṣebí mo máa ń sọ fún yín pé mo ti sọ fún yín repeatedly several times countless times ni pé wèrè wà lẹ́ o. gidi gan sọ́ni kan tí mo sì ń bẹ́ẹ̀ fa tí mo sì ń bẹ́ẹ̀ sọ tó bá ti bí ìyá ẹ̀ dá tó bá bí màmá ẹ̀ dá kó jáde ń bí báyìí. wọ́n gbẹ́nu sọ̀rọ̀ jáde alábòsí ni ẹ́ aṣáá nìkan tó ṣe fún ẹ parọ́ tó wá bí ìyẹ̀dá wa kò ní tó ṣe fún kó tó bá tí o ṣe wèrè o ṣẹ́ ni mo jáde ohun ìgbẹ́ náà ti dẹ̀ wọ́n kí bọ́kọ̀yọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ rí mi lórí ìdúró ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ náà kí ló tó ń ṣe báyìí. mama yẹ wa ta ló pè ń sọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé mo pè yín sí ni ẹ máa ń bẹ ṣá ìyá ẹ̀ ń bẹ gidi gan ni ẹ̀ ń bẹ gan ẹ̀ ń bẹ ní kí ni mo rí yín mo mọ̀ pẹ́yìn náà ni
ṣe bẹ́ẹ̀ wà lára àwọn ìyá tó pọ̀ ọmọ tó wà ní 100 naira àwọn abímọ máa wẹ̀yìn yẹn ní kíni. What? wọn ìyá mọ́ mi sí lọ́wọ́. ní kíni. and you can't talk to my mother. àwọn ọ̀wọ́ tó bá yẹ pé àwọn tọ́ yín ni tó bá jẹ́ pé wọ́n tọ́ ọmọ wọn tọ́ yín ni ẹ̀yin ò ní rí bẹ́ẹ̀ ṣe rí yìí náà. èyí tó pe rẹ̀ lẹ́gbọ́n ẹ̀gbọ́n yẹn wèrè yẹn ìyẹn náà kẹsẹ̀ lẹ́sẹ̀ wá sínú ilé yìí àwọn máa tọrọ owó lọ́wọ́ àbúrò ẹ̀ kó tó lè jẹun. Ìwọ tó tún wá jọkùnrin tó tún jẹ́ kó lọ́gbọ́n lórí ìwọ náà ó wá ń ṣe ìranù kiri òun wóbìnrin olórí burúkú kan tó dẹ̀ níyàwó ńlé olórí burúkú wo ọba ti bí ìyá ẹ̀dá bí mo ṣe sọ àwọn ẹlẹ́bí wèrè àwọn ẹbí wo ọba bí ẹ̀dá ìwọ take a step níbẹ̀ yẹn take a step tí nǹkan ò bá dún lé ẹ lórí ọba bí wo lọ. Kí ni? Èmi kọ́ ni mọ́mì tó sọ pé dandan kí n fẹ́ ọ. She understand. Ó tẹ̀ ti fẹ́ lè náà. Mo fẹ́ múnú wọn dùn tẹ́lẹ̀ ni. And nísìsiyìí tó ti bẹ̀rẹ̀ sí rí true colour ẹ̀. Alátiṣe mi, a máa ti ṣe. Kò sí nǹkan tó lè ṣe, wọ́n tó bá bọ́ta ṣọ́tírí, tó bá bí ẹ̀dá, tó bá bí ìyá ẹ̀dá, tó bá bí màmá ẹ̀dá, ìwọ tún gbẹ́sẹ̀ mi bẹ̀. Ṣùgbọ́n mi ò dẹ̀ mọ̀ mí o. Ó mọ̀ pé wèrè wà lẹ̀. Ṣùgbọ́n mi ni wọ́n ń lánú pàkàlò. Ta ni màmá ẹ̀? I need to talk to my mom. Kí ló ṣe wọ́n? Kí ló ṣẹlẹ̀? No, mọ́mí lè tẹ̀lé sí súnmọ́ kúmá rẹ̀. Omi ló pọ̀ lójú wọn jẹ́ kó máa kéjà rẹ̀ ṣáwọn jẹ́ gbé bí aròbó ni. Àgbàlagbà ni wọ́n náà jẹ́ kó sunkún. Ṣó ti rí? Èmi mo fẹ́ ìwọ́kọ̀ ló fẹ́ mi o. Àjọ fẹ́ra wa ni. We married ourselves ni. Àjọ fẹ́ra wa so. Ọ̀gbẹ́ni, ó lọ bí kọ́kọ́ sẹ́ bóyá kó wọlé. Ó lè lọ bí wọlé lọ ṣe kí ni? Kó gbàbẹ̀ kí wọ́n wá sá lọ. Wọ́n nulẹ̀ adlọ́rọ̀ tàfẹ́ sọ nulẹ̀. Mi lè ṣe anything. Ọ̀gádé wẹ́ńtà ọmọ kó wẹ̀rẹ̀ wà lẹ́ o ọmọ kó máa ń sọ fẹ́ǹsì wọ́n nulẹ̀ lọ. Ó já wẹ̀rẹ̀ ni wọlé o. Tárayan bá tẹ̀lé tárayan wà lọ́nà pẹ̀lú gbogbo gbòrè tó wà lẹ́ yìí ṣé gbogbo ara yan ní lọ́lẹ̀. Àgọ́ tó bá lọ́lẹ̀ máa wake up máa dá padà sókè wọlé. Property mi ò lè wake up. Wọlé lọ. No, o lè wake property mi up. Wọlé lọ. It's my choice. Go inside. Look, young woman, don't try me. Young boy. Don't try me. Enter. Honey, ojú kan la fi mọ bẹ́ẹ̀ tó ní màgí. We can only try what we be is gonna be over. Tó bá rí mi tí mo jókòó tí mo ń ṣe bí baálẹ̀. Ọmọ ire iná ìbọ̀lì Ifokanbale o. You don't want to let me in? For what? Oh boy, what do you want? It's bad enough you broke up with me and got married to somebody else. Yet, when my disturb me, pẹ̀lú calls, messages. Kilo dear, what do you want? Oh God, maybe not even going. It's okay. I totally understand. But I thought we were friends now. I mean, I've been calling, or ignore calls me, no reply to my text messages. I got worried. We should decide, Kiki. Let me come check up to know how you're faring. Don't get worried. I'm fine. As you can see, àlàáfíà ni mo wà. Okay, Marvin will send me whatever. And if I may confirm from you, are we friends now? Friends? Really? Wọ́n ní kò jẹ́ onígungun ni. Wọ́n ní kò tú dànù onẹ́rọ̀ díẹ̀ wà mí. Go back to your wife. I'm sure she's waiting at home for you. Good night. Yes, I lost Sunni. Gbogbo mo jà sí mo jà kí tó wá síbẹ̀. Anyways, màá máa pè ẹ́ ṣá. Go. Sis, ẹ jọ̀ọ́, ẹ ṣáà bá mi bá sọ̀rọ̀, ẹ jọ̀ọ́. Ṣó dẹ̀ tí wàá gbà ń sìn pé bàbá wèrè olórí burúkú gbáà ló fẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó. Ẹ wò, see, I know they like this kind, you know. Bẹ́ẹ̀ lè wọ́n sọ pé mo gbé wèrè sílé, mi ò gbé wèrè sílé. Ìyẹn èmi náà ó sì ń gbèjà ẹ̀ ò tí ready nìyẹn. Since tó sì ń gbèjà that means pé ó sì nífẹ̀ẹ́ má worry èmi ò mọ bẹ́ẹ̀ mi ṣe máa bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ wájú sọ̀rọ̀. No, ẹ dúró. Okay, mo ti gbà. Okay, so going forward, iṣẹ́ tó gbé fún mi pé kí n bẹ́ẹ̀ ṣe máa gbowó. Ṣó mọ̀ pé ẹnu àgbà lóbi tí ń gbó. Èmi ni mo mọ bí mo ṣe máa mú sọ́mọ yẹn lórí padà because ó fojú ẹ̀ ò fi ráre. So màmá mi yẹn máa mú sí lórí but kò bọ́fẹ̀ dé. Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé ẹ tún máa bill mi lórí pé ẹ fẹ́ bá mi bá ọmọ sọ̀rọ̀ ni? Má worry, jẹ́ kí jókòó àbí kí ni wèrè ń jẹ́ jáde, jẹ́ kó sì jókòó tiẹ̀.
ṣó máa san àbò san. kò ń ṣe nítorí pé ọmọ ẹja aláìgbọràn ni ẹ ṣe sọ pé dandan kí n fún yín lówó ẹ̀yin mọ̀ nǹkan tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ má wọrí máa tẹ̀wọ́ fún yín. àsìpà pé okùn ọmọ ìyá yìí ṣe 300. ẹ ṣáà make sure ẹ jọ ẹ make sure pé bá mi bá sọ because personally mo ti pè kò pick call mi so ẹ jọ ṣùgbọ́n máa send ẹ sẹ́yìn. tètè send díẹ̀ tí bá ti gbọ́ gbàǹgbàǹ fèmí ní less than 48 hours iṣẹ́ á bá dùn and we live happily thereafter. ẹ ṣe. ìwọ àti tàlẹ́jọ́ ń sọ̀rọ̀. Taxi ni. Èmi ní taxi. Yep. Ṣé torí èmi àtàbúrò ẹjọ́ rẹ̀ mo ṣe fún ìpọkàn lè máa sọ̀rọ̀ sí mẹ́ni àwọn. Ìwọ náà tó wọlé tó gbẹ́nu gbọ̀ngbọ̀n tó bọ́ta torí pé mo receive call. Tó dẹ̀ra òwe kò fún mi ní time tèmi fúnra mi that's called privacy tó ń béèrè pé ta nìyẹn kí ni tiẹ̀ pẹ̀lẹ́ ní tó pé. Ọ̀rọ̀ yìí pọ̀ fẹ́ tó ń rún yàn èmi mo ṣe ń rún ẹ̀ ṣó gbàgbé ni. Ọmọ àgbà mo ti ta bed right. Àti pé ọ̀wọ́n gan ló ta. Wo bí? Kí ló fẹ́? Ṣó fẹ́ gbọ́? Mo gbọ́. Tábàjọ wà nulẹ̀ tó ń ṣe lọ́kọláya yẹn kò jọ pé mo máa ń háì ojú wèrè pé ṣá àní yóò kú mo fi máa ń ṣe. Lóòótọ́. Tí bá ti bọ́ tàbá orí mi máa ń pè padà ni so mo respect tó máa fún mi. Ó ti ta respect yẹ kò sápọ̀nlé náà. Ó lọ́pọ̀lọpọ̀. Ilé-iṣẹ́ ọmọ pé àbúrò ọ̀rẹ́ ẹ̀ ní mi tẹ́lẹ̀. Lẹ́nu sọ̀njọ́ de òṣì. Alpha. Èmi ní gbogbo oríkì tó ń fún mi. Ṣé wọ́n tó fẹ́ máa sọ̀rọ̀ sí mi kí n máa ronú kú àbí àbúrò ṣó yẹ kó máa rán mi létí all the time. Ó tó bá gbàgbé ni. Love is no respecter of age and age is just what? Numbers. O tí dáhùn question tí mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Ṣùbọ́mi ni. Ṣùbọ́mi. Rẹ́rẹ́ ti rán a máa sọ a máa jí sí létà. Ẹni lọ́wọ́ kan family mi gidi ẹ kò sí wàhálà family business tọ̀nà yín ni. Àbí kò sí ìtòkùn ìkọlẹ́bí wa. Ẹ máa nà. Ṣẹ́yìn lẹ́bi ni ẹ Alpha ò fowó lẹ̀. Owó. Fún èmi lówó jàre. Wá ìwọ ló fẹ́ mi. O tún lè máa gbó lọ́wọ́ mi náà. Ṣọ́ọ̀ máa di ẹ ṣá. Di mi. Ó dá mi ìfọkọ ọmọ àbúlé. Ládé mi ò láì bó ṣe ń ṣe fún mi. Elógún ni mo béèrè lọ́wọ́ ẹ̀ tó ń post mi tó ń sọ pé ní ọ̀la òyìnbó kó dáná just 500,000 naira. Tó bá dẹ̀ pé kò gbòmí mọ́lẹ̀ ń sìn yẹn wà á lè ṣọmọ wà á mọ bó ṣe ń gbòyàn káàkiri òun dẹ̀ rè ń sìn hòtẹ́ẹ̀lì àtún lọ yìí. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Báwo mo ṣe sọ̀rọ̀? Wọ́n kò fún mi ní time business ló ń pariwo àkókò rí nǹkan kan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣé pé ìwọ náà mọ nǹkan tí mò ń ṣe? Ẹ gbà mí jọ sọ fún mi ṣé o fẹ́ sọ fún mi pé o tí máa gbọ́ nípa Jade's collection ní orí Instagram. Jade's collection? Yes. No. No what? So ìwọ ni Jade's collection lórí Instagram? Ẹyẹ méjì ò kì í já ṣàwọn onífẹ́ lomi ṣe mí èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ náà. Ṣebí nǹkan tí mo ṣe ń tọrọ owó business pé kí n tiẹ̀ fowó yẹn kí n tiẹ̀ lọ fi rajà n lo tí ń post mi ní ìsà. Ìwọ ni Jade's collection lórí Instagram? Yes. Okay. You know what? For me the next week, right? My ring got to my champagne. Next week. Okay. Next week no bad. Next week let's date on you. Thank you so much. No problem. Ṣé Adele Malonse? Mo mọ̀ pé kò yẹ kó máa rí wa papọ̀. Ó ti yé mi. Torí ìyá ọkọ mi àbí? Ìyálé mi. Ìyàwó ẹ̀. Wo agun ti gbọ́. Mo mọ̀ pé kò fẹ́ rí mímì látàn. Kó má lè máa rò. O ti máa sọ ọ̀rọ̀ àsọtán jù. Ògiri létí. Èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ kó má gbọ́ pé mi àtọkọ ẹ̀ ní nǹkan kan àbí. Jàlọ. Olórí púpọ̀ ló jẹ ìjọba tí mo gbé sí pọ́ọ̀tì. Wẹ̀rẹ̀ wọ́n ló jọ jẹ tí mo fi sí ìgbà yìí.
Mama, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ́ ṣe jóúnjẹ tí mo gbé sínú kitchen? Ẹ lè sọ̀rọ̀ ni. Mo gbóúnjẹ sínú pot yẹn kí n tó jáde kúrò nílé. Ẹ̀dẹ̀ débẹ̀ ẹ̀dẹ̀ kó ogbẹ ẹ̀dẹ̀ kó sínú abọ́. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ṣé mo dáná fún ni? Ṣé mi ni mo kó bá yín ni? Ṣé mo gbóúnjẹ eléyín lórí ni? Oúnjẹ tí mo sè fọ́kọ mi ẹ̀dẹ̀ débẹ̀ ẹ̀dẹ̀ palẹ̀ mọ́ gbogbo ẹ̀. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ṣé yìí nìkan ni? Kí ló dé náà? Ṣé mo gbóúnjẹ eléyín lórí ni? Ṣé mo gbé eléyín lórí kẹ́ tó lọ bù kẹ́ tó lọ jẹ? Kí ló dé? Ẹ wo gbogbo ìtẹ́ ìṣe ìyá ìtì mọ̀ mi ni ò bọ̀ ní ìsinmi rẹ̀ ti dé mo rẹ̀ fẹ́ ṣó yín. Next time bá fẹ́ jọ̀wọ́ ẹ bọ́ sí kitchen kẹ́ jẹ kẹ́ sóúnjẹ ti ní rádà kẹ́ ṣe ká máa fóúnjẹ tèmi sílẹ̀ kí ló dé, kí ló ṣẹlẹ̀? Mi ṣáà ṣe sẹ́ẹ̀bì yín lu lẹ́yìn mi ń ṣe sẹ́ẹ̀bì yín náà ẹ sóúnjẹ ti yín. Má ga o. Dúró má dòrè rédíò àsọ̀rọ̀ má gbé sí. Jọ̀wọ́ tí wọ́n bá kàtí ẹ̀ gbà pé bí àgbà tí wọ́n bí ẹ̀ bí yàwó rẹ̀ ní tọ́ ẹ̀ ó lè má rí yàn tó bí àgbà tí wọ́n mi ẹ̀ bí ẹ̀ bí ó ju ẹsẹ̀ gbẹ̀ títí ọ̀ bí àgbà tí wọ́n àwọn tó wá wú ẹ̀ ọ̀tá ni wọ́n ṣe é tó gbé ọmọlọ́mọ ni abálẹ̀gbẹ̀ títí tó wá gbé ẹ pé kó tọ́jú ẹ̀ kó má bàa kú dànù sẹ́gbẹ̀ títí bóyá bí tó ti ń rẹ ọgbómi gọ́tà parí òun ló dá ẹ lọ́pọ̀lọpọ̀ torí ẹ ò fi pé jẹ́ ká kọ̀ ṣàánú ẹ̀ ká kọ̀ rò bẹ́ẹ̀. Let's give you another baby. Pé unfortunately that was how you were raised. But wọ́n ní tí wọ́n bá tiẹ̀ bíyàn èèyàn máa ń túra ẹ̀bí ni. Ọpọlọ ẹ ti wá dàrú pátápátá ò wá lọ́pọlọ mọ́ rárá. O rẹ ni bí ẹ o rẹ ni tọ́ ẹ ìyá ẹ gbé ẹ jùlẹ̀ wá lọ sọnù sẹ́yìn. Bẹ́ẹ̀ni jọ̀wọ́ èmi wá fẹ́ kó mọ̀ ni o wípé torí wèrè ilé la ṣe ní wèrè ta tí wọ́n bá sá lé èmi sá ládùúgbò ni o bẹ́ẹ̀ni mo sá lódìdí àdúgbò gidi bí ìgbádùn rárá o kọ́ lọ bèrè mi dáadáa. orí ẹ burú mi tó wà lọ́hùn ó lọ sí ọmọ òfò. orí bàbá ẹ̀ kò ń pè é rárá yìí má bínú jáde. èmi mo wà ń di òní náà tẹ̀ mọ̀ pé ilẹ̀ di. kí ni. fanu kọ́ tó kọ́ sẹ́nu ọlọ́mbùtì kọ́ tó débì. ẹjọ́ dáládì mo á fi sùn yín. ṣó ṣe ń rí mi ládùúgbò yìí agan ni mí very long time ago. wọ́n mi bí ìwà ọkùnrin mẹ́ta ló ti kú mọ́ mi lórí. Jesus. ìyá ìbò àbí wọn kìlọ̀ fún yín pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ bá lò nínú omi. kí ló kọ́ mi pẹ̀lẹ́ gbómi sórí ẹnìkan ẹ̀ gbómi sórí ẹnìkan what do you mean wọ́n mọ́ tí wọ́n ládùúgbò yìí I have plans for you mo fẹ́ lu ẹ pagidi I'm just taking time. o kí àwa ta ni ọgbà ni. Are you crazy? ṣé náà lájọ. Bẹ́ẹ̀ni jókòó kí ló dé tó ń ké gborí burúkú ṣé ẹ bá gbé bọ́kẹ́tì kó kúkú sunkún síbẹ̀ torí èmi ò mọ gborí burúkú tó ń ké ní ẹ̀sìn. tí o bá jẹ́ òjò tó rọ̀ tó páyé lè pàtó àkókò. ẹ kí ló dé tẹ́yẹ lẹ́nu ra òkè làkọ́mọ́ ní tiẹ̀ lọ́tọ̀. ṣé yíbò ní yín ni àbáwúsá nájà dàtà lẹ́yìn. if you ask me nonsense I go kill you for here o. ọmọ tó bá stubborn kí n tètè kú. nínú tó gbé sábẹ́ àti ti màá gbé owó lórí owó lórí wèrè wà lórí ẹ̀. àìmọye ọ̀bọ̀n gba fíbẹ̀kì ẹ ṣe o TB average big man. tí wọlé kó lọ gbé ọbẹ̀ tí mo sè. torí kí ni ṣó jalè ni. torí ó bójú yín jẹ́ kò lè bójú èmi jẹ́ mọ́. bàjí láti àmì àgbọ̀yé akọ̀ǹkọ̀ odò bọ́bá ti dorúkàn jọ àmì àgbọ̀ṣirikúṣe àwọn ìyá mi ẹlẹ́yẹ. kí n tún ní. ṣé fọ́màtì mòró lẹ́fẹ́ lónìí àbí ti gàdúrà is it 442 or 433. wọ́n fi ń gbé ẹ̀fọ́. márùn-ún lóògùn ẹrù dọ́gba àdúgbàrú ọrùn ọ̀wù. ṣé rí ọmọbìnrin tí ẹ mú wọlé ìránṣẹ́ ikú ni. Jésù. ó sá òkè. Jésù Olúwa. àjẹlé ọlákẹ́ ọ̀sá lọ sóko ibo olójú àwọn ẹlẹ́yìn o. kéṣe. ó ní kí n kọ̀ọ̀kú pé wọ́n ṣì
Irú àgbà ẹni ló kúrò. Ṣé wọ́n kè ṣe? Ilé náà bá wọ̀, ó di gbọ́dọ̀ bá jẹ̀dẹ̀. Ṣé o ní ọmọ dáadáa ṣá? Gidi kan. Ẹ ṣàánú mi, yẹ sí payọ̀. Iṣẹ́ tó lórí àwa. Wọ́n ní tinú mi ni màá ṣe àti àìgbọ́n ìmọ̀ kó yàbá ni. Ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni pé ṣé orí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. Gbogbo tó sọ kalẹ̀ o, ẹ ti gbàgbọ́. Kí ló ṣe? Ọ̀gá. Ọkọ mi pẹ̀jẹ̀. Ìhòòhò lọ́wọ́ ọ̀sásọ lára rẹ̀. Tí wọ́n bá jẹ́ aríran, èmi tí mo dúró síwájú ẹ̀, èmi kún alóore. Báwo ló ṣe wọnú bíbá? Bébì. Ẹ̀yin lẹ ń wo arábìnrin ibi arẹwà o. Kọ́kọ́rọ́ rẹ̀. Ó dàgbà ju ẹ̀yin fúnra yín lọ. Ẹ̀yẹ́ rẹ̀ o. Ẹ wo sàkó rere ayé lọ báyìí. Orísun! Òòṣà tó lọ́wọ́ mẹ́kùn tó yẹ. Irú ẹ̀dá wo gan-an ni mí? You dey play am like Ludo, you dey play am like ayo ọlọ́pọ́n. Jẹ́ kí n jẹ lẹ́tọ̀, ó di eléwé ń jẹwé. But you cannot judge a book by its cover, wo àlàyé. Ìsúnmọ́ ni àmọ́ ìṣe ẹni, the end we justify the means. Bójúbójú, olóró ń bá o. Bójúbójú, ṣé olóró ń bá o. Ṣé kí n ṣí? Ṣé kí n ṣí o? Ìyówù mi lè máa wúwá, ọmọ tèmi yé mi o. Èyí wù mí lè máa wúwá o. Nígboro ayé fa, tòró yàmọ̀ tó ń gé, ó sì yé ìyá rẹ̀ tó ń pẹ́ tirẹ̀ o. Àní tó ń rẹ̀ ẹlẹ́kùn o, ọmọ mi ṣe yóò dáa.